ìmọ̀ràn mi tí mo kàn lè fún gbogbo àwọn àfáà náà ni pé àwọn òdodo tó yé wa ẹ ṣáàjà máa sọ lọ òdodo nìyí yóò ń sọ̀rọ̀ wala bi ghayrina òdodo sì máa rátìlẹ́yìn kódà ó lè má jẹ́ pẹ̀lú àwa so inú nǹkan táwọn yẹn sì máa ń ní ìdíjú ni pé kéèyàn sọ òdodo kó dúró tì ẹja dúró ti òdodo tá a bá ń sọ ká sì máa ṣe àtàsáhùdù lẹ́kìlà wípé àwọn èèyàn yìí ẹ̀dáwóró ni àwọn tó gbọmí ọ kéré mustaqbal máa padà wà báyìí alhamdulillah dáwà sàlàfíyà kìí ṣèmi nìkan ni mò ń pèpè fún nílùú yìí ṣùgbọ́n gbà tá a dúró tì èèyàn ọmọ bó ṣe gbòòrò tó níṣẹ́yìn sí alhamdulillahi rabbil alamin àdúró bójú ṣe rí mẹ́wàá tó tí wọ́n sọ̀sọ̀ kó sọ lọ́gà ìmọ̀ rẹ̀ lálùbáríkà kìíní kan lọ́wọ́ wọn wo oríṣiríṣi so alhamdulillah gbogbo nǹkan tí wọ́n ní wọ́n ní láyé ọ̀hún náà sáà ní èèyàn náà ní láwọn nǹkan tí wọ́n máa ń sọ pé wọ́n máa ń ní láyé wọ́n ní wọ́n máa ń fẹ́yàwó afẹ́ wọ́n ní wọ́n máa ń bímọ àbí wọ́n ní wọ́n ń kọ́lé alhamdulillah wọ́n ní wọ́n ń lọ́kọ̀ tó kò sí nǹkan tí wọ́n ní wọ́n ní ọ̀hún tá a ní. sọ́gbà táwọn abẹ̀rẹ̀ pa máa ṣe lecture kẹ́ dáwà sàlàfíà gbà ní afẹ́ lè má ju 4 lọ. nísìnyí tá a bá pèpè pé a ní dáwà kẹta fẹ́ ṣe kéèyàn fẹ́ lè dáhùn yẹn padà a ṣe dọ́rọ̀ kan ní ẹnujọ́ mẹ́ta ń sìn ní júmọ́ àtọ́lọ́ yìí yẹn fẹ́ lè máa lé àwọn yẹn padà pé ó ti tó kílẹ̀ ń wá. sàwa tàní pé àwọn lọ sọ́dọ̀ àwọn AbdulWāsi àwọn tí wọ́n sọ pé gbogbo ọ̀dá tí wọ́n condemn gbogbo nǹkan so kéèyàn dúró ti òdodo yóò padà yá àwọn èèyàn kódà à ń rí i pé àwọn ẹlòmíì tó ṣe pé ẹ lè rí sí yù Sunnah lára wọn wọ́n sì mọ̀ pé òótọ́ làwọn ènìyàn ń sọ wọ́n lè má darún mọ̀ sí ṣòkòtò wọn lè má lò òkè ẹ sì rí tí wọ́n ní aláwọn àfa alágbájá yìí ẹ̀jẹ̀ wọn wá sọ̀rọ̀ so ìmọ̀ràn mi tí mi fẹ́ fáwọn àfa náà ni pé ká dúó ká máa sọ òdodo ká dẹ̀ dúó tì tá a bá dúó tì ọlọ́wọ́n rìn òtítọ́ yẹn lọ́wọ́ ó lè jẹ́ pẹ̀lú àwa náà àbí pẹ̀lú ẹlòmíì so eléyìí jẹ́ ti gbogbo àwa tí à ń ṣe dáwà lágbàáyé